mo bá ọ jíjó ọpẹ́ o mo bá ọ jíjó ọpẹ́ pọ̀dún èyí sójú ẹ̀mí rẹ mo bá ọ jíjó ọpẹ́. mo bá ọ jíjó ọpẹ́ o mo bá ọ jíjó ọpẹ́ pọ̀dún èyí sójú ẹ̀mí rẹ mo bá ọ jíjó ọpẹ́. Alhaji Abdulrauf Adeleke orí ní Ìkéwú ìyẹ̀rù ọ̀kìn o ìyẹ̀rù ọ̀kìn o. mo bá lálọ́ mi lọ mo bá Rauf lọ ìyẹ̀rù ọ̀kìn o orí ní Ìkéwú ìyẹ̀rù ọ̀kìn o ìyẹ̀rù ọ̀kìn o. mo bá Adeleke lọ ìyẹ̀rù ọ̀kìn o. wọ́n pè é bí ológun ẹrú o. Alhaji Abdulrauf Adeleke orí ní Ìkéwú ogún ọdún òkúyè dúró pọ́dún ayọ̀ ló mọ̀ ń bá wọn ṣe. ìjíǹjí mo wà nínú ilé màmá mi. mo páyọ̀ ọmọ rẹ bí n lò pè mí sórí aago. Aminat mo ní Sọ́lá Adeleke aláṣẹ àtolùdarí Moneyland Gold Fabric. ó ní kí o ní kí o dáadáa. ó lóò ti sọdún èyí náà. wàá gbọ́ wàá tọ́ nílé ayé. wọ́n fowó pawó afẹ́rí kíjọ́ bí. Alhaji Abdulrauf Adeleke orí ní Ìkéwú. oko àṣàbí alára pé ni mò ń pè rí un. oko àṣàbí jẹ́ Milat. lágbára dání wáyé àwọn ayáre oníkú mọ́ ọ lórí. ó sì ní mọ̀ bòjì ọmọ. ó ti sọdún èyí náà pẹ́pẹ́ lòun ṣe nílé àrò àtẹ̀pẹ́lẹsẹ̀ mi tẹ̀ náà. orí ní Ìkéwú ọmọ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ rí ọwọ́ bí ìran. tora bẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ olú àtẹ́lẹsẹ̀ á sì mọ́ bẹ́ẹ̀ náà wò. aláṣẹ àtolùdarí Wúlẹ́dà Water àti Wúlẹ́dà Block Industry ó kéré lẹ́yìn ọmọkùnrin takuntakun tí ń ṣiṣẹ́ ààkùn. mo pẹ́ lágbára Olódùmarè òkè òkè ló máa lò ní jábọ́. torí iwájú iwájú lọ pẹ̀bì tí ń resí iwájú ló mú gbé láyà obìnrin. ìwọ ọmọ nírẹ̀lẹ̀ ó máa gà ní ó wádìí àwọn bàbá tó bí ọlọ́mọ. mo gbọ́dọ̀ gbolé ọlọ́fà mọ́jọ ní iragbiji. ọmọ ìyẹ̀rù òkè ọlọ́fà mọ́jọ ọ̀làlọ́mí ọmọ abisu jókan. ọmọ lárágbádé o. ọmọ ìjàkadì kátákìtì nítorú ọ̀fà. ọmọ wíkòkò lójú ọlọ́rọ̀ má bẹ̀rù àlọ́. àṣejù ní babojo nílé bàbá rẹ̀. Adeleke orí ní Ìkéwú mọ̀ gbóhùn ẹnu mi. ọmọ ẹni ìjà ọba nípẹ̀rẹ̀ lọ́kùnrin. ọmọ dání igi ìkòkò lámọ̀. ọmọ yá yídó a ò gbọ́dọ̀ yí kòkò. torí bí a bá yí kòkò inú alámọ̀ àbàjẹ́ nílé bàbá tó bí ọlọ́mọ. mo lẹ́yìn lọ́mọ pínrẹ́ láàrẹ̀. ọ̀kan ò gbọ́dọ̀ jù kan lọ nílé ọlọ́fà mọ́jọ. bí kan bá jù kan lọ nílé ọlọ́fà mọ́jọ ogun ní dàlẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. mo lẹ́yìn lọ́mọ Iragbiji ọmọ olókè méjì takọtabo lórí àgbà. ọ̀kan yìí ṣubú lulẹ̀ lókù kan nílé bàbá rẹ̀. ọmọ olókè gàgàrà tí borí ilé. gbogbo jàjàjà kókó yín ní Iragbiji rí nílé bàbá tó bí ọlọ́mọ. ó wádìí àwọn mọ̀mọ́ rẹ̀. ọmọ Opomolero mọ̀já lẹ́kàn òpóròsọ òpó gbàjà òpó kan dúdú lábẹ́ aṣọ. orí ní Ìkéwú wọ́n gbọ́ bí òsínú aṣọ bí òsì èjì gbàrà ìlẹ̀kẹ̀. onírúurú dìlà bá mọ̀ rí bí kókó bí ewo bí ikú bí àgbárin. ọmọlómi bá bọ́ra sílẹ̀ bájọ́ bọ́mọlómi bá bọ́ra sílẹ̀ bájọ́ mọ̀dò. Alhaji Abdulrauf bá bọ́ra sílẹ̀ bájọ́ ọmọ tuntun. òkèrè láyé wọ́n ní jọ abákú nílé mọ̀mọ́ rẹ̀. ìlẹ̀kẹ̀ bá nídé kọ̀rọ̀ yàrá aṣọ ní bá ní lọ. ọmọ òpó gbọ̀ràn bàbá wọn ní akọjú ẹ̀ síná. iná ògbọ̀ràn wọn ní akọjú ẹ̀ sómi. omi ògbọ̀ràn wọn ní ẹ̀kọ́ tí búburú. orí ní Ìkéwú mo pẹ́ bí wọ́n ti kò kí àwọn mọ̀mọ́ tó bí ọlọ́mọ ni. àbí mbẹ́sù ni wọ́n. ara wà tó bá wọn lóyún mu. ọmọ rírí tí má sọ wọ mi. kẹ̀kẹ́ mi tà dídùn aṣọ lè dìde àwọ̀. orí ní Ìkéwú ó ti sọdún èyí náà. wọ́n máa bẹ ni. torí gúnugún èkúléwé. ìran àkàlàmọ̀ gbẹ̀sọ̀ láì mọ̀ sẹ́gbẹ̀rún ọdún láyé. mo pẹ́ wàá dàgbà wà dògbò lórí ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. ikú ò ní pa ọ́. àrùn oníjẹ́ wa ọ̀tí. wàá wá gbọ́ nínú ọ̀nà ńlá nínú owó. mo lámì náà mo ní Sọ́lá Adeleke aláṣẹ àtolùdarí Moneyland Gold Fabric lónìí mọ̀ pé ọ dáadáa. ó ní ìsà ọkọ̀ orí rẹ̀ òwú. ó lọ nínú rẹ̀ oníwà rẹ̀ adáralẹ́wà ọkùnrin ní bàbá ọkọ mi. ó lọ ṣe kẹ́ mi ó tọ́jú mi. orí ní Ìkéwú ó ní wàá yá wàrà mi ò ní yàwó ọkù. ó ní
ní ìgbàrẹ́ ti lù yọ ọlọ́run oníjó tán. wọ́n wá dàgbà wàdògbò nílé ayé aládùnkẹ́mọ́ ń jẹ́ apẹ̀sà bí ẹni láàyè. alájẹ́ àbúrò ùfọ́ Adélékè orí ní ìkéwú àṣẹ ìsàmọ́dún o.